kí ni wọ́n láwọn ń ṣe lọ́dọ̀ olùṣọ́? Òun fólùṣọ́ ni. Ìyàwó yín tó bí ọmọ 9 fún yín. Bẹ́ẹ̀ ni. Wọ́n fẹ́ olùṣọ́. Bẹ́ẹ̀ ni. Tẹ́ẹ̀sì ti fẹ́ra yín láti bí 25 years. Bẹ́ẹ̀ ni. Bàtẹ́ wá pé wòlíì tẹ̀kómà, báwo lẹ ṣe bá wọn sọ̀rọ̀? Nǹkan tí mo bá wọn sọ lọ́jọ́ yẹn, mo ní alàgbà ló sọ̀rọ̀ o pé ẹni tẹ́ fẹ́ sílé o, ó ti bímọ o, ilé ọkọ ló dẹ̀ ti kẹ́rù kúrò tó ti kó wá sí ọ̀dọ̀ yín o, ilé ọlọ́kọ o. Wá dáhùn, ó ní tí bá ti padà pè òun lẹ́yìn bí mo ṣe pè òun yẹn, ó lóun á tàṣẹ. Kí lẹ wí sà? Ó lóun ò lè fi olùṣọ́ sílẹ̀. Wọ́n láwọn ò lè fi olùṣọ́ sílẹ̀. Bẹ́ẹ̀ ni, olùṣọ́ náà dẹ̀. Ṣé wọ́n ti ìyàwó ti jẹ́wọ́ fún yín páwọn ń fẹ́ olùṣọ́ ni? Bẹ́ẹ̀ ni, gbogbo ènìyàn gan ló mọ̀ pátápátá. Àwọn ọmọ tí wọ́n bí fún yín, ṣé olùṣọ́ kọ́ wọ́n bí wọn fún? Mi ì mọ̀ o, àwọn fámìlì ẹ̀ wọ́n try, wọ́n gbìyànjú àti pè é padà, ṣùgbọ́n èpè ló ṣẹ́ fún wọn pé ẹni tó bá máa gbà wọn lọ́wọ́ olùṣọ́, ẹni tó bá máa sọ pé kò máa fẹ́ olùṣọ́, èpè burúkú ló ṣẹ́ fún wọn. Àwọn yẹn wá fi sílẹ̀. Ẹ káalẹ́ alàgbà. Ẹ káalẹ́ sà. Kí ló kọ yín sà? Akínọlá Folúṣọ́. Kí ló ṣẹlẹ̀ gan pàtó? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi ì sí nílé. Iṣẹ́ wo lẹ̀ ń ṣe? Àgbẹ̀. Ẹ sún sẹ́nu bẹ̀yẹn díẹ̀. Iṣẹ́ àgbẹ̀ ni. Okay. Àròkù bọ́dúdé. Mi ì sí nílé nígbà tí ìyàwó mi ó kẹ́rù jáde. Nígbà tó dẹ̀ kẹ́rù jáde, àmọ́ ibi tó lọ. Àṣà tó bí ọ̀sẹ̀ 2 la wá ṣẹ̀ wá mọ ibi tó wà. Ìgbà tá a mọ ibi tó wà, ó wà nílé olùṣọ́. Ilé olùṣọ́ ni láti bá. Ìgbà tá a dẹ̀ bá nílé olùṣọ́, mo dẹ̀ ọmọ ẹ̀ fẹ́ ní. Mo ń bọ̀. Ẹni iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ yín. Bẹ́ẹ̀ ni. Ìlú wo lẹ̀ ń gbé? Ìdànrè. Ìdànrè. Bẹ́ẹ̀ ni. Ní àdúgbò wo ń Dànrè? Ọjọ́ta. Ní Dànrè. Bẹ́ẹ̀ ni. Ìyàwó yín yẹn ọmọ ìlú wo ni? Ọmọ Ìdànrè. Lágboolé ibo ní Dànrè? Adédùgbà. Adédùgbà. Ó ti tọ́dún mélòó tẹ́ ẹ ti fẹ́ wọn? 25 years ago. Lẹ ti fẹ́ wọn? Bẹ́ẹ̀ ni. Ojú yín kéré jọjọ lójú gan-an. Ẹ ti tẹ́ni ọdún mélòó báyìí? Bẹ́ẹ̀ ti wà yìí? 51. 51. Okay. Ẹ ti wá fẹ́ ìyàwó yẹn láti bí ọdún 25, 25 years. Yes. Láti wà nílé yín. Bẹ́ẹ̀ ni. Iṣẹ́ wo láya yín ń ṣe? Iṣẹ́ oko náà, jọ ń ṣiṣẹ́ oko náà ni. Iṣẹ́ oko. Ṣé wọ́n bímọ fún yín? Wọ́n bímọ fún mi. Ọmọ mélòó? Kẹta ni 9. Ọmọ 9? Ọmọ 9 wọ́n bí fún yín? Ṣé wọ́n bí ìbejì ni? Bẹ́ẹ̀ ni. Ìbejì yẹn tó bí mélòó? Ẹ̀ẹ̀kan náà ni. Ọmọ 9 ni wọ́n bí fún yín. Ṣé ẹ̀yin àti wọn ẹ máa ń jà dáadáa? Àjà o, a kì í nara wa. Kí lẹ wá ló ṣẹlẹ̀? Mo lọ sí Adó. Adó obo? Adó Èkìtì. Kí lẹ lọ ṣe ládó? Mo lọ ṣiṣẹ́ náà ńbẹ̀ náà ni. Even Adó yẹn ni mo wà tí wọ́n ti pè mí pé ìyàwó mà ti kẹ́rù síta. Ìgbà tó máa fi di ọjọ́ kejì ni mo dé. Ìgbà tí mo máa dé náà ni àṣà wa àmọ́ ibi tó lọ bẹ̀ létà láṣẹ wá bá nílé olùṣọ́. Olùṣọ́ wo? Adéùsì Clement, but popular name ẹni Tẹ̀kómà. Tẹ̀kómà. Ẹ wá ìyàwó yín títí ọjọ́ mélòó lẹ fi wá wọn? Ká tó bí 2 weeks ká tó mọ ibi tó wà. Ọ̀sẹ̀ 2. Ṣé ẹ̀yin àti wọn ń jà tẹ́lẹ̀? Àjà o, èmi àti wọn ò jà. Ìgbà tẹ́ ẹ wá ń wá wọn yẹn, ṣé mo lẹ wá wọn dé? Ìgbà tá a wá rí wọn nílé olùṣọ́ yẹn, ibẹ̀ láti rí wọn. Irọ́ kó tó di pé adélé olùṣọ́, ń bo lẹ wá wọn tẹ́ ẹ ti wá wọn, àwọn bo lẹ ti wá wọn dé? Mo wá wọn ládùúgbò náà níbi èèyàn mọ̀ ibi tí wọ́n wà. Ìgbà tí àwọn èèyàn náà la ṣáà tọ́ wa sọ́nà. Àkọ́bí yín tọ́mọ ọdún mélòó? 24. Ń bo ló wà? Ó wà ń Dànrè. Ìgbà tẹ́ ń ṣe ọmọ mélòó ló mú lọ ńgbà tó ń lọ? Kò bọ́mọ kankan dání. Tó dágbére fáwọn ọmọ? Ibùdó àwọn ọmọ gan bàjà, wọn náà bàjà lọ́jọ́ yẹn pé wọn fẹ́ kó kẹ́rù ẹ̀ lọ, pé àwọn ọmọ yẹn wọ́n sì sẹ́rù ẹ̀. Tóbìnrin làwọn ọmọ yín àbọ́kùnrin? Obìnrin gbogbo wọn? Obìnrin ló pọ̀ jù, ọkùnrin 2, 3, àwọn ọmọ dẹ̀ jẹ́ kéékèèké. Wọ́n wá ṣé ńgbà tẹ́ wá dé láti Adó, ṣé ńgbà tẹ́ ń lọ Adó yẹn, ṣé ẹ sọ fún aya yín pé ọ̀la ni màá tó dé ni? Bẹ́ẹ̀ni. Ìjà wo ni màdámù ti ń bá yín jà tẹ́lẹ̀? Ẹ jẹ́wọ́ torí ọ̀rọ̀ yìí, ẹ̀yin lẹ múrọ̀ wá bí o. Ìjà kí lẹ̀ ń fà láàrin ara yín tẹ́lẹ̀, ẹ sòótọ́? Ìjà tó máa ń bá mi jà ó ní mò ń fẹ́yàn, mi dẹ̀ kò tẹ̀ séyàn tí mò ń fẹ́. Tí wọ́n bá ka yín mọ́bì gangan náà, wọ́n ní lè máa sọ pé bóyá ń fẹ́yàn.
nǹkan tó sọ nìyẹn, ó ní mò ń fẹ́yàn. Wọ́n ní a dẹ̀ ti sọ yín ti pẹ́ o, not now, kì í ṣe sìn, a ti sọ yín ti pẹ́ sẹ́yìn. wọ́n wá lẹ̀ ń fẹ́ yàn ó dà. Ìgbà tẹ́ ẹ wá dé tẹ́ ẹ fi ń wá wọn yẹn wọ́n sì lóbì láyé, aya yín lóbì láyé? Wọ́n á lóbì. Wọ́n lára alé? Bẹ́ẹ̀ mo dé ọ̀dọ̀ ará ilé wọn. Ṣé wọ́n lẹ́gbọ̀n? Wọ́n lẹ́gbọ̀n. Kí ló kọ aya yín yẹn gan? Ìdòwú. Ìdòwú kí ni? Ìdòwú Akínọlá. Ìdòwú Akínọlá. Ọmọ bàbá Adédùgbà ní Ìdànrè. Ìgbà tí ẹ wá dọ́dọ̀ àwọn aráalé wọn, kí làwọn aráalé wọn wí? Àwọn aráalé wọn wọn support ẹ o, wọn support ẹ. Nígbà tẹ́ ń wá wọn ni ẹ má ti lọ conclusion, ìgbà tẹ́ ń wá wọn ni mò ń sọ. Bẹ́ẹ̀ ni ìgbà tí à ń wá wọn, ìgbà tí mò ń wá wọn, aṣáàdé ọ̀dọ̀ aráalé wọn, wọ́n ní wọn mọ ibi tó wà nígbà yẹn, létà la ṣẹ̀ wá rí. Níbo lẹ ti wá rí wọn? Ilé olùṣọ́. Olùṣọ́ èwo? Olùṣọ́ Celestia náà ni. Celestia nínú ìjọ wo? Mi mọ orúkọ parish ẹ o. Nílùú wo? Ìdànrè. Nídànrè náà. Bẹ́ẹ̀ni. Bàtà ẹ wá bá wọn lọ́dọ̀ olùṣọ́, kí ni wọ́n náà ń ṣe lọ́dọ̀ olùṣọ́? Wọ́n ní olóò lè kúrò lọ́dọ̀ olùṣọ́ náà ni. Kí ni wọ́n láwọn ń ṣe lọ́dọ̀ olùṣọ́? Òun fólùṣọ́ ni. Ìyàwó yín tó bí ọmọ 9 fún yín? Bẹ́ẹ̀ni. Wọ́n fẹ́ olùṣọ́? Bẹ́ẹ̀ni. Tẹ́ẹ̀sì ti fẹ́ra yín láti bí 25 years? Bẹ́ẹ̀ni. Ìyàwó 25 years. Bàtà ẹ wá bá wọn lọ́dọ̀ olùṣọ́, kí ni wọ́n sọ fún yín? Ó lóun lè fẹ́ mi mọ́. Ó ní bàbá ọmọ ni mo jẹ́, ó ní ọmọ ni lòun jẹ mí, ó lóun dẹ̀ ti bímọ tèmi fún mi, ó lóun fẹ́ lọ bí mi náà fún ẹlòmíì. Wọ́n láwọn ti bí ọmọ tiyín fún yín? Bẹ́ẹ̀ni. Wọ́n ti bí 9 tí wọ́n fẹ́ bí fún yín, wọ́n ti bí fún yín? 8 náà bí fún mi. 8? Besides wọ́n ti bí ẹyọ kan ká tó dẹ̀dọ̀. Ok, wọ́n bí 8 fún yín? Bẹ́ẹ̀ni. So wọ́n ti bí kan fẹ́ nìkan tẹ́lẹ̀ kan tó fẹ́ yín? Bẹ́ẹ̀ni. Wọ́n wá bí 8 fẹ́ yín? Bẹ́ẹ̀ni. Inú wọn wá tún wá fẹ́ láwọn fẹ́ lọ bí àwọn míì fẹ́ lòmíì? Bẹ́ẹ̀ni. Olùṣọ́ Tẹ̀kómà jẹ́ bá wọn sọ̀rọ̀? Mo pè wọ́n lórí aago, mo pè wọ́n, ìgbà tí mo dẹ̀ pè wọ́n, wọ́n ní kí n má pè wọ́n mọ́, pé tí bá ti padà pè wọ́n máa tàṣẹ nígbà yẹn. Wọ́n náà máa tàṣẹ fún yín? Bẹ́ẹ̀ni. Ìgbà wo lọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀? December/January. Olùṣọ́ láwọn ó tàṣẹ? Bẹ́ẹ̀ni. Tọ́rọ̀ tẹ́ ń sọ yẹn lè sọ lójú olùṣọ́? Bẹ́ẹ̀ni sà. Kí ni ìdí, kí ni àrígbámú pé wòlíì Tẹ̀kómà ń fẹ́ aya yín? Ọ̀dọ̀ ẹ̀ ló wà, bí mo ṣe sọ lálẹ́ báyìí, ilé ẹ̀ ló wà. Wọ́n lè wà ń bẹ́ẹ̀, wọ́n lè lọ fún deliverance. Ó lè jẹ́ deliverance wọ́n ń ṣe. Àpẹẹrẹ wo ìkílẹ̀ rí tẹ́ fi mọ̀ pé wọ́n ń fẹ́ra wọn? Ilé pásítọ̀ oríṣiríṣi èèyàn lè bá ń lé olùṣọ́ àgùntàn. Ẹ sà, ibẹ̀ ló wà o, kò sí ibẹ̀ ló ti ń sùn tó ti ń jí. Mi ò sọ ẹ rí nílé wòlíì, ṣé ń gbọ́rọ̀ mi? Ìyàwó nǹkan sọ ó lóun ò lè fi olùṣọ́ sílẹ̀. Kí lẹ wí sà? Ó lóun ò lè fi olùṣọ́ sílẹ̀. Wọ́n láwọn ò lè fi olùṣọ́ sílẹ̀? Bẹ́ẹ̀ni, olùṣọ́ náà dẹ̀. Ṣé wọ́n ìyàwó ti jẹ́wọ́ fún yín páwọn ń fẹ́ olùṣọ́ ni? Bẹ́ẹ̀ni, gbogbo ènìyàn gan ló mọ̀ pátápátá. Àwọn ọmọ tí wọ́n bí fún yín, ṣé olùṣọ́ kọ́ wọn bí wọn fún? Mi ì mọ̀ o. Ìbéèrè yẹn ọwọ́ ẹ̀ ṣé wọn àti ìbá yín sọ̀rọ̀ débẹ̀? No, this is 7 years, ọdún keje tán ti stop ọmọ bíbí ni. Ìyẹn madam? Bẹ́ẹ̀ni, tán ti bímọ last. Ok, mo ń gbọ́ yín sà. Ṣé ǹjẹ́ ẹ ti láǹfààní àti fojú rinjú pẹ̀lú aya yín yẹn? Bẹ́ẹ̀ni. Kí ni wọ́n sọ ńgbà tẹ́ ẹ fojú rinjú pẹ̀lú wọn? Nǹkan tán sọ, wọ́n ní mi kì í ṣọkọ wọn mọ́, pé wọ́n ti lọ́kọ. Ṣáwọn lẹ ń lo ẹ fún yìí àbí? Nǹkan tán sọ fún mi nìyẹn, ṣáwọn lẹ ń lo ẹ fún ṣe ẹ máa ń dọ̀bálẹ̀ kí wọ́n ni? Rárá o. Kó má yẹ pé bóyá ẹ̀yin kò ṣáàpù ni wọ́n ṣe wò pé káwọn bá ẹni tó ṣáàpù lọ. Ṣé wòlíì Tẹ̀kómà ò láya ńlé ni? Rárá. Wọn ò níyàwó ńlé? Bẹ́ẹ̀ni. Báwo lẹ ṣe mọ̀ pé wòlíì Tẹ̀kómà ò níyàwó ńlé? Bí mo ṣe gbọ́ náà ni o. Ẹ gbọ́ ni? Bẹ́ẹ̀ni. Ìgbà tẹ́ wá pé wòlíì Tẹ̀kómà, báwo lẹ ṣe bá wọn sọ̀rọ̀? Nǹkan tí mo bá wọn sọ lọ́jọ́ yẹn, mo kí wọn, mo dẹ̀ sọ fún wọn pé alàgbà ló ń sọ̀rọ̀ o, pé ìyàwó tí ẹ fi sílé, ẹni tẹ́ ẹ fẹ́ sílé o, ó ti bímọ o, ilé ọkọ ló dẹ̀ ti kẹ́rù kúrò tó ti kó wá sí ọ̀dọ̀ yín o, ilé ọlọ́kọ o. Wá dáhùn, ó ní tí bá ti padà pè òun lẹ́yìn bí mo ṣe pè òun yẹn, ó lóun á tàṣẹ. Ṣálàgbà ni yín ni? Bẹ́ẹ̀ni. Níbo? Ní church náà ni. Ṣọ́ọ̀ṣì ibo? Christ Apostolic Light Church.
òkè alàgbà náà jọ lẹ́yìn náà bẹ́ẹ̀ ni. so wòlíì gbàyàwó alàgbà ìgbà tí wọ́n wá láwọn ó tàṣẹ fún yín ìgbésẹ̀ wo lẹ gbé. Mo ọmọ ẹ̀ ìyẹn first born ni wa ó lóun fẹ́ lọ kó ẹrù ìyá ẹ̀ jáde ní ilé olùṣọ́ bí ìyá ẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ sí ní nà á nìyẹn ó na ọmọ yẹn dáadáa bí àṣẹ lọ mú ọlọ́pàá nìyẹn bàtà mú ọlọ́pàá wọn gba statement wa ò gbà tán débẹ̀ wọ́n ṣáà try àti settle ọ̀rọ̀ ọ̀hún but àwọn ọlọ́pàá yẹn wọ́n try but wọn rí settle wọ́n ní ká lọ wọ́n ní wọn sí position àti settle family matter. ọlọ́pàá ìlú wo. Ìdànrè náà ni. níbo ń Dànrè. Ọlọ́fin. okay wọ́n wá láwọn ò lágbára àwọn ò sí position àti ṣé ta ni ń bá wọn ṣe ìgbà táwọn ọlọ́pàá tẹ̀lé yín débẹ̀. bẹ́ẹ̀ni. ṣé wọ́n bá olùṣọ́ tẹ̀ kó máa ń lé. wọn bá ń lé ìyàwó nìkan náà bá ibùdó ìyàwó yẹn wọn bá bẹ̀tẹ̀ ó bá bí wọ́n bá ṣe ń sọ̀rọ̀ bá ṣe débẹ̀ ìyàwó yẹn dé wọ́n ní ọmọ olùṣọ́ òun pé ó sick pé ó wà lọ́sítà pé òun ló dúró tì í. ní ìyàwó yín. bẹ́ẹ̀ni wọ́n lọ gbé wá. ṣé ẹ ṣègbéyàwó. a ṣègbéyàwó. ẹ káàlẹ́ o olùṣọ́ àgùntàn bó ní ṣọ́ọ̀ṣì wọn wà ná. wọ́n náà ń ṣe olùṣọ́ ní abẹ́ àwòlíì bẹ́ẹ̀ pásítọ̀ Uche ní àlà. Uche. ní àlà. Yorùbá kì í jẹ́ Uche. bẹ́ẹ̀ bí òun náà mo sọ bí mo ṣe gbọ́ náà nìyẹn o. ẹ tí lè fìdí ẹ̀ múlẹ̀ a lè sọ bẹ́ẹ̀ àdúgbò wo ni olùṣọ́ tẹ̀ kó máa yẹn ń gbé. Ológbadé ilé wọn ó kù díẹ̀ kó kọjú sí ilé epo kan tó wà lólógbadé. ẹ káàlẹ́ o wòlíì Tẹ̀kómà nílùú Ìdànrè a kí àwọn àgbààgbà nídànrè o ìlú Ìdànrè ò ní bàjẹ́ o àlùbáríkà Ọlọ́run yóò túbọ̀ wọn wọ ìlú Ìdànrè. ẹ dákun ẹ bá wa jíṣẹ́ fún wòlíì Tẹ̀kómà ṣé Tẹ̀kómà yẹn làwọn èèyàn mọ̀ wọ́n sí. bẹ́ẹ̀ni. kí ló kọ wọn gangan. Adéòsì Clement. wòlíì Adéòsì Clement wípé a fẹ́ rí wọn wòlíì Tẹ̀kómà Adéòsì Clement Adéòsì wòlíì Tẹ̀kómà pé a fẹ́ rí wọn lọ́sẹ̀ tí ń bọ̀. bàbá yìí fẹ́ ẹ̀sùn kàn wọ́n pé wọ́n gba ìyàwó wọn o ìyàwó tó bí ọmọ 8 fún wọn. kí ló kọ aya yín yẹn. Ìdòwú Akínọlá. Ìdòwú Akínọlá ọmọ bàbá Adédùgbà ní Ọjọ́ta nídànrè. Ìdòwú Akínọlá a máa retí ẹ̀yin náà lọ́sẹ̀ tí ń bọ̀ mà. ẹ̀ṣẹ̀ tọkọ yín ṣẹ̀ tó fi di pé ẹ wá fi wọ́n lẹ̀ lẹ́yìn 25 years tẹ́ ẹ ti fẹ́ wọn lẹ́yìn ọmọ 8 tẹ́ ẹ bí. àwa ò tí ì gbàgbọ́ torí pé àwa sì gbàgbọ́ pé ẹ lọ fún ààbò ni èèyàn lè lọ fún ààbò oṣù 6 ọdún kan ó lè lọ gbélé àwa sì gbà pé ìgbélé lẹ́wà. kí ló kọ yín lẹ́ẹ̀kan sí. Akínọlá Folúṣọ́. nǹkan tó gbé mi wá ni pé ó ní olùṣọ́ ó ló máa fi àjùlọ hàn mí. ta ló sọ bẹ́ẹ̀. ìyẹn Ìdòwú ó ní olùṣọ́ ó ló máa jẹ́wọ́ ara ẹ̀ ó ló máa fàjùlọ ó ló máa fi hàn mí then agbàyàwó ẹni ó lè pa ni. nígbà tó dẹ̀ ti sọ pé olùṣọ́ pé ó máa fàjùlọ ó máa fi hàn mí yẹn. ta ló sọ bẹ́ẹ̀. Ìdòwú ló sọ bẹ́ẹ̀. ìyàwó yín. bẹ́ẹ̀ ni. sàbí ṣé mo lè pè ìyàwó yín báyìí. ìyàwó olùṣọ́. láàdí lè pè ìyàwó olùṣọ́. ṣé ẹ fẹ́ wọn padà ni ẹ fẹ́ gbà wọn padà báyìí ni. ká sì máa wò. ṣé wọ́n bá láwọn fẹ́ padà sílé yín báyìí ẹ gbà wọ́n. ká sì máa ẹ jẹ́ ká sì fi àárín ibẹ̀ yẹn sílẹ̀. Okay. nǹkan tó gbé mi wá gangan nìyẹn ó ní olùṣọ́ máa fi àjùlọ ó ló máa fàgbà hàn mí. lọ́jọ́ wo wọ́n sọ bẹ́ẹ̀. ní ọ̀sẹ̀ tó kọjá ló sọ bẹ́ẹ̀. mo lẹ ti pàdé. mo pè é lórí fóònù nítorí ọmọ ẹ̀ pé ọmọ ẹ̀ pé ó ṣàárẹ̀ pé ṣé kò ní wá tọ́jú ọmọ ẹ̀ pé ṣé kò ní wá bójú wo ọmọ ẹ̀ nígbà tí ọmọ ẹ̀ sick olùṣọ́ dẹ̀ dé ẹ pa sílé pé ò gbọ́dọ̀ jáde. ìgbà ló sọ pé ó ní kí má dárúkọ olùṣọ́ tí bá padà dárúkọ ẹ̀ mo ní kí ló dé tí mi ní dárúkọ olùṣọ́ ó ní kí máa wò ó ní olùṣọ́ ó ló máa fà jùlọ ó ló máa fà gbà ó ló máa fi hàn mí. àkọ́bí yín àbígbẹ̀yìn yín tọmọ ọdún mélòó. 7 years. 7 years. àwọn ẹ̀gbọ́n ìyàwó yín àbúrò ìyàwó yín ìyàwó ni wọ́n kọ sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. wọ́n faramọ́ wọ́n sọ̀rọ̀ sí gẹ́gẹ́ bí nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé olùṣọ́ yẹn ó ní nǹkan tó lò fún kì í ṣe pé it's not ordinarily. ẹ lè sọ bẹ́ẹ̀ o
ẹ má sọ bẹ́ẹ̀, ohun tẹ́ ẹ̀ bá ti lè proof ẹ má sọ, ó ti yé yín, ohun tẹ́ ẹ̀ ti lè fìdí ẹ̀ múlẹ̀ ẹ má sọ, ohun tí ó ṣẹlẹ̀ sí yín yẹn ni ẹ sọ mọ́. àwọn fámìlì ẹ̀ wọ́n try, wọ́n gbìyànjú àti pè é padà, ṣùgbọ́n èpè ló ṣẹ́ fún wọn pé ẹni tó bá máa gbà lọ́wọ́ olùṣọ́, ẹni tó bá máa sọ pé kó máa fẹ́ olùṣọ́, èpè burúkú ló ṣẹ́ fún wọn. Àwọn yẹn wá fi sílẹ̀ sí tiẹ̀.